Olè tó gbé kàkàkí ọba níbo ló ti fẹ́ fún ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní there was a time tí kábíyèsí wá ring èyí tí wọ́n rà fún ọkọ Naomi. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà kan wọ́n fẹ́ ṣe wedding kó tó di pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú palace ṣẹlẹ̀ torí màmá wa Esther Ajayi wọ́n ti ṣe class pẹ̀lú wọn tán, so wedding ló yẹ kó kù. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ìgbà tí gbogbo kinní yẹn ṣẹlẹ̀ nínú palace, wọ́n ní láti fi ọ̀rọ̀ wedding yẹn sẹ́gbẹ̀ẹ́ kan wípé kí Queen Naomi wà ní royal mansion. Ṣùgbọ́n wọ́n lọ sí palace, wọ́n lọ rí kábíyèsí, wọ́n lọ sùnbẹ̀. Ṣé ẹ mọ̀ pé àwọn olórí ti kúrò nínú palace, wọ́n ti move lọ sí ilé tí kábíyèsí rà fún wọn. So bí a ṣe ń gbọ́ o, ẹ̀yin èèyàn lé allegedly o, kì í ṣe èmi ni mo sọ o, mo gbọ́ ni o. Mo dẹ̀ ní kí n wá torchlight ẹ pẹ̀lú ẹ̀yin èèyàn. Wọ́n ní àǹtí wa bí ríǹgì Queen Naomi tí kábíyèsí ti ń wá tipẹ́, èyí tí wọ́n rà fún wedding wọn bó ṣe disappear, wọ́n ní kò yé àwọn nínú palace. Ẹ̀yin èèyàn lé ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa ò sí nínú palace, ṣùgbọ́n bó ṣe rí ríǹgì yẹn mú kò yé wa. Wọ́n ní ìgbà tí ó wọ ríǹgì yẹn, ẹ dẹ̀ mọ̀ wípé wọ́n ní Queen Naomi ti sẹ́ pé private wedding làwọn fẹ́, pé àwọn ò fẹ́ wedding alárùwò nítorí safety wọn. Wọ́n ní in fact gan, wọ́n ní ibi tí wọ́n máa ṣe dé kò sí ẹni tó máa mọ venue yẹn àfi àwọn tí wọ́n bá invite. Nǹkan tí a gbọ́ nìyẹn tán sọ. So wọ́n ní àǹtí wa bá wọ ríǹgì o, wọ́n ní kò tí ì pé 20 minutes tó wọ ríǹgì yìí. Wọ́n ní ọwọ́ ẹyọ kan tó wọ̀ sí yẹn, wọ́n ní bó ṣe kọ́kọ́ gbóná díẹ̀díẹ̀, wọ́n lórí pé bóyá nítorí ó fóun díẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe sáìsì ọwọ́ ẹ̀ ni kábíyèsí fi ra ríǹgì yẹn. Ọwọ́ Queen Naomi ni bàbá wa erin ńlá lò tí wọ́n fi rà. Wọ́n ló kọ́kọ́ rò pé bóyá ẹ̀rín ń pa mí ẹ̀yin ará ilé. Wọ́n ló kọ́kọ́ rò pé bóyá ríǹgì ń bá òṣèré. Wọ́n nígbà tó yá, wọ́n ní ló bá ń jó. Gist funny ẹ̀yin ará ilé, kì í ṣe nǹkan kékeré o. Kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní ló bá ń jó, wọ́n ló ṣàrọ̀rá faramọ́. Ìdí ẹ̀ mọ́ bí màá yẹ sọ gist fẹ́ ẹ̀yin ará ilé, torí ó ti funny jù. Wọ́n ló ṣàrọ̀rá faramọ́ díẹ̀díẹ̀. Ṣé ẹ mọ̀ ó ń ta ó ń ro. No pain no gain ni ọ̀rọ̀ ríǹgì jẹ́ fún àǹtí wa fashion. Wọ́n ló ṣà ń faramọ́ díẹ̀díẹ̀, ó ń faramọ́ díẹ̀díẹ̀. Wọ́n nígbà tí ó yá tí ríǹgì gbóná, tó gbóná, wọ́n ló máa ṣe. Wọ́n ní bí àǹtí wa bó ṣe fariwo síta nìyẹn o, tó pariwo pé ẹ gbà mí o, ẹ gbà mí, ọwọ́ mi o, ọwọ́ mi gbóná o. Wọ́n ní kò bá rí ríǹgì yọ, ríǹgì bá stuck mọ́ lọ́wọ́. Wọ́n ní ríǹgì bá stuck mọ́ àǹtí wa fashion lọ́wọ́ o. Wọ́n ní bó ṣe pé palace nìyẹn. Wọ́n ní bàbá onífá tí kábíyèsí dẹ̀ sọ fún pé àwọn ń wá ríǹgì, bàbá ti ní kó má wọ̀rí, pé ríǹgì máa surface fún rẹ̀ ẹni tó bá jí á mú ríǹgì padà wá. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV kí a tó parí gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share, àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́?
Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So wọ́n ní kò lè sùn o, wọ́n lára ẹ̀ ń gbóná. Wọ́n ní bá rẹ̀ ṣe ń gbóná fòó ní gbogbo ọwọ́ ẹ̀ ń gbóná. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré léyìí. Kì í ṣe nǹkan kékeré léyìí o, ẹ̀yin èèyàn. Wọ́n ní bí wọ́n ṣe pé bàbá Werin ńlá nìyẹn pé bàbá Werin lẹ máa gbà wá. Ọwọ́ àǹtí wa Fashion máa ti wú, ó máa ń gbóná. Gbogbo ara ẹ̀ máa ń gbóná kò máa lè sùn. Ríǹgì tó máa fi sọ́wọ́ ni wọ́n ní ká bàbá Werin ńlá níbo ló ti rí ríǹgì. Wọ́n ní kò lè sọ, wọ́n ní kò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ní kò lè. Ẹ mọ̀ pé tí nǹkan bá ń ṣèyàn, ẹ wo bí àkàndùn ṣe kéré tó yẹ tó bá múyàn. Ẹ̀yin náà mọ bí àkàndùn ṣe rí. Ẹ mọ bí ara ṣe máa ròyàn. Ìka kan ni o, ṣùgbọ́n gbogbo ara ló máa ròyìn. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yìí ó máa ṣàwọn ọmọ ẹ̀ náà nítorí pé kò ní ráyè láti fọ́mọ àwọn ọmọ yẹn lọ́yàn. Ẹ dẹ̀ mọ̀ pé àti mú gist kan wá fún yín lánàá wípé àwọn ọmọ yìí ara wọn ń gbóná. Bóyá ríǹgì Queen Naomi tí àǹtí wa lọ mú ló fa gbogbo wàhálà yìí àmọ́. Torí pé ó ní pé òun rí àǹtí wa lójú oorun. Wọ́n ló tiẹ̀ ti sọ fún kábíyèsí gan nǹkan tó ṣẹlẹ̀. But wọ́n ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ríǹgì. Wọ́n ní kò lè sùn, kò lè jẹun, kò lè ṣe anything. Ohun tìgbà tí wọ́n inform kábíyèsí nípa ẹ̀. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí bẹ bàbá Werin ńlá nìyẹn pé kí bàbá Werin ńlá jọ̀ọ́ kó ṣe nǹkan fún àwọn lórí ọ̀rọ̀ yìí nítorí pé kò lè sùn nítorí àwọn ìbejì títa àwọn ìbejì ní kán rò. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ìgbà tó bẹ̀rẹ̀ sí bẹ kábíyèsí tí ọ̀rọ̀ yìí pọ̀, ẹ̀bẹ̀ yìí pọ̀ àti gbogbo ọ̀rọ̀ tó ń sọ. Wọ́n ní kábíyèsí bá rán bàbá onífá ipò kan lọ síbẹ̀ kan lọ wo nǹkan tán lè ṣe sí. Wọ́n ní so bàbá onífá ṣá lọ sí Ìkòyí ṣá. Wọ́n ṣá lọ wá nǹkan ṣe sí láti yọ ríǹgì yẹn kúrò lọ́wọ́ ẹ̀. Wọ́n ṣá rí ríǹgì yẹn yọ kúrò ní ọwọ́ àǹtí wa o. Wọ́n ní bó ṣe remove ríǹgì, wọ́n ní ṣe lára tù pẹ̀sẹ̀. Ẹ mọ téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Ẹ mọ bí ara ṣe máa ń tu aláboyún tó bá bímọ tán. Wọ́n ní bára ṣe tu àǹtí wa Fashion nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí bá ní kó keep ring o. Wọ́n ló bá ní láyé òun ò keep ring o, máa return ring o. Wọ́n ní kí ló fẹ́ return ring fún? Ṣé bí wọ́n ló wá mú? Ṣé bí wọ́n ló rán àwọn èèyàn kan wá mú nínú palace àwọn? Wọ́n ló ṣáà lóhun ò ní keep ring yẹn. Òun fẹ́ return ring yẹn ni, ẹ̀yin ará lé. Nǹkan tá a gbọ́ nìyẹn o, tán ní àǹtí wa Fashion tán ni wọ́n ṣe. Ẹ rí pé ilé ayé yìí le. Nítorí pé ẹ ṣáà fẹ́ kí kábíyèsí fẹ́ Queen Naomi kán gbé wọn padà wá sí inú palace ẹ ṣáà ń gbógun. Ẹ ṣáà ń gbógun lọ́tùn lósì. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń sọ yìí, tó bá jẹ́ pé lóòótọ́ ni bó ṣe sọ o, allegedly ni o bá ṣe gbọ́ o, àǹtí wa Fashion ó ṣe èyí kò dáa rárá. Ìwà tó wù yìí ò dáa. Ọkọ yín ra nǹkan fún ìyálé yín. Ẹ wá lọ jí, ó wá fi síka ẹ̀. Kí ló ń fi bàbá? Ṣé ẹ rè pé bíi tẹ́lẹ̀ ní tó yẹ pé máa ṣe nǹkan nínú palace yẹn wọ́n máa wá òòyì? Kò sí nǹkan tẹ́ lè ṣe ní ìsìn. Ó máa backfire mọ́ yín lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ gbé nǹkan nínú palace yẹn, ó máa jẹ́ nǹkan tó yẹ pé ó máa jó yín ni. Ẹ jẹ́ yí padà kẹ́ ẹ ṣe rere. Ẹ yí padà kẹ́ ẹ hùwà tó dáa. Gbogbo ètẹ́ ń fight Queen Naomi yẹn, ẹ tètè lọ jáwọ́. Nítorí pé Queen Naomi ọmọ Ọlọ́run ni èèyàn ń fight ọmọ Ọlọ́run o. Èèyàn ń fight ọmọ Ọlọ́run o. Ó bá fight ọmọ Ọlọ́run, ò fight Ọlọ́run ni o. Ṣé èèyàn lè kojú ìjà sọ́lọ́run? Kò ṣeé ṣe. So gist yìí la gbọ́, ẹ̀yin èèyàn lé ta ní ká wá sọ fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí àti Queen Naomi o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tó kù
tó jẹ́ pé à ń retí ayọ̀ ló máa bá dé. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Bí mo ṣe ń sọ fún yín, alleged ni gist yìí bí a ṣe gbọ́ la ní ká wá torchlight sí. Mo tún ń sọ lẹ́ẹ̀kan sí i. Rumor gist ni allegedly bí a ṣe gbọ́ la ní ká wá torchlight sí fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up, kẹ́dẹ̀ bá mi subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Okay ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.